Ẹgbẹ́jídé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májọsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulaimanu Ẹgbẹ́jí Elédùà àṣetìẹ́. Iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ̀lẹ̀. Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulaimanu Ẹgbẹ́jí gbogbo olùgbòmọ̀sọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulaimanu Ẹgbẹ́jí ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbòjò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. ọba alágbára tí ò sí alágbára rú rẹ̀ ní gbogbo àgbà aláyé àti lóde ọ̀run mo fi ọlá rẹ̀ kí yín pé ẹ kú dédé àkókò yìí o ẹ̀yin tẹ́ wà lálẹ́ ẹ̀yin tẹ́ wà láàárọ̀ ẹ̀yin tẹ́ wà lóru wípé àjíǹde ara wa yóò máa jẹ́ o ó kọ́ tèmi ní Alhaji Dr. Sulaimanu Lawal Ẹgbẹ́jí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ẹ kú bá wa ká lọ gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ ń fi ìfẹ́ Ọlọ́run tẹ̀lé wa tẹ́ẹ̀rí wa rí gan sójú àtẹni ó ti rí wa sójú rí tí ẹ sì nígbàgbọ́ ọnú Ọlọ́run lára wa tẹ́ ń bá wa ká lọ mo fi àkókò yìí bẹ̀ Ọlọ́run fún yín wípé àánú Ọlọ́run tó tayọ gbogbo nǹkan láyé àtọ̀run kò ní fi yín sílẹ̀ kò ní fi ilé yín sílẹ̀ kò ní fi gbogbo tẹ́ ẹ ní tí ń mí àti tí èmi kò ní fi sílẹ̀ o Ọlọ́run á dúró tì yín ẹni Ọlọ́run bá dúró tì ipa ọ̀tá ìka Ọlọ́run ó dúró tì yín dalẹ̀ bí ọlá mo ti ṣàdúrà fún ẹ̀yin olólùfẹ́ mi tọkàntọkàn Ọlọ́run á jẹ́ orí bẹ́ẹ̀ fèmí náà yóò ṣe bí mo ti sọ o kọ́sẹ̀kọ́sẹ̀ tìlà ó kọ́sẹ̀ o èyí tí mo sọ lónìí arọ̀ ọ̀rọ̀ mọ́ ọ̀sẹ̀ lóní kọ́sẹ̀ oṣù lóní kọ́ mọ́ súnà ọjọ́ tí àkèrèjùkọ́ bá tagbò ní kànlẹ̀ pa ẹran tí ọkà bá fẹnu sọ ẹnu ká ní kú sí òòjọ́ tá a bá kọ ọ̀rọ̀ adẹ́tẹ̀ ní soje bí mo ti sọ yìí Olódùmarè ọ̀fà àṣẹ sí wọ́n jíṣẹ́ rẹ̀ lóde ọ̀run yóò ṣẹ bẹ́ẹ̀ máa wà lá. ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ ẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ni iṣẹ́ àlùjọ gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mára gbá yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjọ gángan náà alcoholic bitters ni kò gbẹlura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa ṣínà bolẹ̀ tàbí elépè nígbà bẹ́ẹ̀ àlùjọ gángan náà alcoholic bitters iléeṣẹ́ Suwalok Pharmaceutical Nigeria Limited tó wà ní number 1 Ewu Olóyè Street Ìtasọ́ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce tó tún pákéjì èrè ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtà jákèjádò Nàìjíríà àlùjọ gángan náà alcoholic bitters ìwọ náà gbẹlura kó gbà kó kọjá bẹ́ẹ̀. ẹ ṣe o bàbá wa ó ti tó ọjọ́ mẹ́ta tẹ́ ti bá àwọn ọmọ Nàìjíríà tẹ́ ti bá wọn sọ̀rọ̀ àwọn ọmọ Nàìjíríà wọn dẹ̀ ti ń pa òǹgbẹ yín kí wàá lẹ ní fún ẹ ká kọ́kọ́ ṣe báyìí àwọn èèyàn ní ká dúpẹ́ lọ́wọ́ yín lórí ọṣẹ ẹlẹ́lẹ́dẹ̀ àti olóru mẹ́ta àti èyí tí wọ́n fi ń dín ẹyin ti ẹlẹ́yin pẹ́pẹ́yẹ wọ́n ní nǹkan mẹ́ẹ̀ta yìí pé ká tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín àwọn tó wà lọ òyìnbó wọ́n ní ká dúpẹ́ o pé àwọn ń lò àwọn tó wà Nàìjíríà wọ́n láwọn ń lò wípé ó dẹ̀ ń jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe sọ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yìí kílẹ̀ lè sọ pé bàbá. àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀yin tí ẹ bá rò pé ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ èèyàn a láti ṣàtúnṣe ara wa Ọlọ́run ló ní gbogbo ọpẹ́ torí ká sọ kó rí bẹ́ẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà lóòótọ́ bí bàbá wa ti ṣe lèmi sọ fún yín iná mo sì ń ṣe ìwọ̀nba ìta bá ṣe kó Olódùmarè ó fàṣẹ sí ẹni tí ń ṣe tẹ́nìkan sọ pé tó gbọ́dọ̀ ṣe tí ó ṣiṣẹ́ tẹ́nìkan gbọ́dọ̀ sọ pé kó má ṣiṣẹ́ òun lọ́lọ́run òun ló ní gbogbo ọpẹ́ tá a bá wá dúpẹ́ òun àárí òmí ìgbà yóò tó jẹ́ ìta bá tún sọ mí ò tó mọ rí bẹ́ẹ̀ Ọlọ́run jọba yín lára mu gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tẹ́ ti lò Ọlọ́run àjọba yín lára mu ẹni tó wá fúnra ẹ̀
láti lóyìnbó àwọn tó wá Nàìjíríà tá a fọwọ́ ara wa ṣe fún Olódùmarè tó ní àṣẹ tí jẹ́ ọba mi àṣẹ gangan torí àwọn èèyàn ọmọ Ọlọ́run dáadáa Ọlọ́run gan ní jólúgbòhùn kò sí agbára kan tí ẹnìkan ní lẹ́yìn Ọlọ́run tàbí kánìkan wá ní èṣù kan èèyàn agbára èṣù kan kó jìnnà sagbára Ọlọ́run púpọ̀ torí ntọ́lọ́run dá a wá fi wé òun gangan fúnra rẹ̀ ẹ jẹ́ àwọ̀ àwa la ní fóònù àlesọ́nù tó wù wá àwa ká dá o àwa la fún wàrà wàrà tọ́lá wù á lè pa bó bá wù á lè tàn bẹ́ẹ̀ ni èṣù rí sí Ọlọ́run ẹ máa gba agbára èṣù kan so Ọlọ́run ló ní gbogbo ògo àti ọpẹ́ lọ́dọ̀ bọ́ Ọlọ́run náà òun náà ni èmi náà bá wọn dúpẹ́ fún pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹnu ọpẹ́ wa ò ní kàn o. ẹ ṣeun bàbá fún àwọn tó ẹsẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ tí wọn ò tí ì ní ọ̀sẹ̀ ẹlẹ́lẹ́dẹ̀ tí wọn ò tí ì tọ́ olóru mẹ́ta wò tí wọn ò tí ì tọ́ ẹlẹ́yin pẹ́pẹ́yẹ tí wọn ò tí ì tọ́ bàbá ẹ kàn bá wa sọ̀rọ̀ díẹ̀ lórí ẹyọ kọ̀ọ̀kan lórí olóru mẹ́ta lórí onípẹ́pẹ́yẹ àti lórí ẹlẹ́lẹ́dẹ̀ fún àwọn tó kọ́ wà fún ìgbà àkọ́kọ́. ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé ẹni tí bọ́gán wò wá nígbà àkọ́kọ́ tẹ́ ẹ bá rí ọṣẹ onítàǹpa ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ sí i ẹlòmíì lè máa wò gẹ́gẹ́ bí ẹ̀sìn tó bá da ẹ̀sìn papọ̀ máa sà ó lè mọ́ kó wò wá bí ẹbọ ṣùgbọ́n kì í ṣẹbọ torí pé a sọ pé Ọlọ́run ní ọṣẹ yẹn ewé orí ọkà kankan orí èrè ẹyẹ kówé kankan lẹ́yìn bàbá wa gún papọ̀ tí di ọṣẹ aya òṣì àtọpẹ̀yàn awẹ́bí dànù so ẹ̀jẹ̀ yẹn dà gẹ́gẹ́ bí ìgbà tí yẹn bá ṣe ẹ̀rọ sí nǹkan ṣe àmì kékeré yẹn dálẹ́kùn làgídí báyọ̀ tó ṣe kéèyàn mú kọ́kọ́rọ́ kó sì fi sí ó tún lè tì tó bá yá lọ́kùnrin bá já àti wọ rẹ̀ padà ẹlòmíì tó lè wọ bẹ̀ anyhow láti ti ṣe bí mẹ́ gbọ́dọ̀ bá ti kọ́kọ́rọ́ yín tẹ̀ sí ẹ wọlé bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ tá à ń pa sí ń jẹ́ ẹ̀rọ̀ fún kò ní lè jẹ́ kí àwọn èèyàn burúkú kí wọ́n tọwọ́ bọ ọṣẹ yẹn ẹ gbádùn mi dáadáa kódà bí èèyàn máa ń lò tí ò tí ì ríṣẹ́ rẹ̀ òun lè mọ̀mọ́ ogun rẹ̀ pọ̀ ní ìsìn ṣẹ̀mọ̀ lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn bàbá wa tó bí àwa kódà tẹ́ bá lo àwúre lọ́wọ́ àwúre ńlá míì máa tún ṣẹ́gun ọ̀tá wọ́n á ní ha ẹlẹ́dàá àwọn ń sa ìkú lọ́wọ́ bóyá ọjọ́ ọkú ẹni ti súnmọ́ tí ó mọ̀ tàbọ́jọ́ ọkú ọmọ rẹ̀ kan ti súnmọ́ tí ó mọ̀ tó bá ń lo àwọn ọṣẹ yìí yóò kọ́kọ́ ṣẹ́ ogun bí ẹ lọ pa àhẹ́ ìkáwọ́ lérí fẹsẹ̀ jẹ́ lẹ́nu ìdílé rẹ̀ yóò kọ́kọ́ ṣẹ́ ní lábẹ́nú kò ní tí mò ń wá sẹ́gbẹ́ wọn lòun retí ń retí kọ́gbà kọ́ńtàtì ńlá ló fi lọ sọ́sẹ́ ṣùgbọ́n ọṣẹ yẹn Ọlọ́run fi oore ọ̀fẹ́ sí àánú lọ́lọ́run fi ṣe ìmọ̀ tí ń jẹ́ ìran àmàláyé ìmọ̀ egbògi ni ìmọ̀ egbògi òyìnbó ni ìmọ̀ egbògi ìtìbílẹ̀ ni ìmọ̀ ẹ̀kọ́ṣẹ́ ọwọ́ ni Ọlọ́run fi ìmọ̀ yẹn ṣàánú àwa ọmọnìyàn ni láti mọ ewé efinrin ni ewé ewúro ni lílo rẹ̀ rèé táìsàn bá ń ṣe yín eléyìí ṣiṣẹ́ fún bà eléyìí ṣiṣẹ́ fún orí fífọ́ eléyìí ṣiṣẹ́ fún nírun sọ Ọlọ́run fi ṣàánú wa ní àánú ni tó ní nǹkan ni wípé ìmọ̀ tọ́lọ́run sí fún bàbá wa nígbà wáṣẹ̀ ni nígbà ayé àtijọ́ iṣẹ́ tí ọṣẹ yìí ń ṣe pọ̀ ẹlòmíì lè máa lò kọ́mọ̀ ó jẹ́ pé ìpín tọ́lọ́run yẹn fún tẹ́pẹ̀ ní kádàrà níjọ́ wọn ti bí iná ti da omi ìwẹ̀ rẹ̀ tàbí tẹ́ mú kẹ̀kẹ́ pa wọ́n ogún lọ́wọ́ ẹ̀ ṣẹ̀gbọ́n nígbà táwa gan àwọn àtàjọ́ ọmọ kékeré gan nígbà tí wọ́n bí wa àwọn ìyá kan bẹ́ẹ̀ nílé tí wọ́n máa ń yàn àwọn ìyá alé tí wọ́n ti pẹ́ tẹ́lẹ̀ dàgbà àwọn ni ìyá yẹn gbọ́dọ̀ sọ́pọ̀ bímọ àwọn ìyá yẹn ni wọ́n lọ ń dábàríkọ̀ ọmọ àwọn ni wọ́n wẹ ọmọ ìyá arúgbó tí àwọn sì lágbára òkùnkùn tí wọ́n lè fi rí ògo ṣáájú ológo àwọn òṣèlú ọmọ yìí ní ọ̀padà jó jẹ́ nǹkan nù lé wa ibẹ̀ ni wọ́n ti mú kẹ̀kẹ́ rẹ̀ pamọ́ ibẹ̀ ni wọ́n ti gbé omi rẹ̀ pa. ẹ̀gbọ́n tí àwọn bàbá wọn fi búyàn tó bá ṣe rán dandan àbí wọ́n ti dá omi ìwé ilé ni Ọlọ́run sọ àmbẹ̀ gbogbo ẹni tó ṣẹlẹ̀ sí Ọlọ́run Olódùmarè yóò ṣẹ́gun irú ọmọ mi wà tó ti jábọ́ lẹ́yìn ìyá ẹ̀rí tí ìyá ọkà kún fọ́sáré fẹ́ jábọ́ lórí bẹ́ẹ̀ ni ọ̀sáré gbà ọ̀bọ ó ti ní nọ́mbà lára ọṣẹ yóò kọ́kọ́ clear gbogbo èèyàn sẹ́wọ̀n pé ìyá ní wẹ̀ ọmọ ò lò ṣùgbọ́n tí orí ibú bá bá ọmọ ọba yá ọṣẹ yẹn Ọlọ́run kọ́kọ́ lò láti clear ogun ayé ọmọ náà so ẹni tí wọ́n ti dà pín ẹ̀rù àyànmọ́ ẹ̀ ayé ti gbẹ́bá láyé ayé ìpakádàrádà ayé mọ́ ìpakádàrá wọ́n kàn lè fọwọ́ aago sẹ́yìn ọwọ́ aago tẹ́fà sẹ́yìn sọ́wọ́ àdánù ẹni tó yẹ kó lówó at the age of 25 30 ọwọ́ di 70 ẹnìkan wà pẹ́ńpá lòkù fún lọ́wọ́ akọ àyànmọ́ kádàrá ògo Olúwa aláàánú lọ́lọ́run bọ́ọ̀lù wọn bá tó wá sàánú rẹ̀ ṣé ìgbà ọba tí òòrè wo yìí jẹ tí gbogbo yín ká tán tó wá tó rọ́wọ́ àgbàdo
so ìgbà ara là á búra ẹnìkan ìbúsàngó lẹ́rùn kọjá tó náà kọ́ ni pé ọṣẹ yìí ó lágbára púpọ̀ ìyẹn ọṣẹ aya òsì àwúre ńlá awẹ́bí dànù tọ́lẹ́ lómi náà lè máa lò bá a ṣe láwọn ti ń dúpẹ́ láti láwọn mi jẹ́ máa lò pé owó ò tí ì dé ó yẹ kí n ti dé mílíọ̀nìà lóòótọ́ ni ẹlòmí ọṣẹ yẹn Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ lò láti tún ìpín rẹ̀ yàn ẹlòmí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ lò láti jẹ́ kí ẹran kó nira ó kúrò lára rẹ̀ gbogbo Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ lò kíní yẹn láti jẹ́ pé kí ègún tí wọ́n ti ń gbájà láti ìdílé wọn tàbí ègún mi wà tó pé ègún òràn ni ìlú mi wà tó pé ègún ń jà tó bá ti jẹ́ ọmọ ìlú mi wọ́n ṣe rere láyé àwọn àdúgbò mi wà tí ègún ń jà wọ́n tó pé àwọn àkànṣe òòṣà àbílẹ̀ ńbẹ̀ ńjọ́ tí wọ́n ò ṣe mọ́ tí ẹ̀sìn ti gbàdànù lọ́wọ́ àwọn òbí rẹ̀ kí wọ́n tó bí òun ọmọ àpọ̀ olóòṣà tiẹ̀ làwọn bóyá wọ́n léwọ̀ nílé kò sí ẹ̀mọ́ nǹkan jẹ́ wọ̀ ni ẹlòmíì tiẹ̀ wà nílùú òyìnbó tí wọ́n mọ̀ pé àwọn léwọ̀ kankan ok lápèjúwe nísìn bàbá ọmọ Yorùbá ni ó fẹ́ èbó lọ́hùn èbó wa bímọ fún ṣé èbó yẹn lè mọ̀ ẹ jẹ́ ọmọ Yorùbá sì ni ṣé Áfíríkà ni ẹni tó bí ṣé ọmọ tí wọ́n fẹ́ lè bó yẹn ó lè mọ̀ pé òun ní ìṣòro báwọn kò ní mọ̀ torí pé bàbá ló ru ìṣòro wá láti Áfíríkà ó sì gbèdélé aláwọ̀ funfun ẹ̀jẹ̀ ò sì yí padà ègún tí ń ja bàbá kò kúrò lára ọmọ àfi kí èyàn mójútó gbèsè ayé ara ẹ̀. Lawafin Aba mixture. Lawafin ògbókangí egbòogi. Bẹ́ẹ̀ni o. Torofin ní iṣẹ́ Lawafin Aba mixture lágọ̀ ara. Ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. Ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paráàdì tó ń roni gorogo. Ìfúnpá gíga. Ibà typhoid. Ara ò jí pépé àbí òmókun dáadáa. Ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. Obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. Lawafin Aba mixture ní kó lò. NAFDAC ìlú ló ń tẹ̀ gbà. Ilé-iṣẹ́ Sulawok Pharmaceutical Nigeria Limited. Ó wà No. 1 Ewu Olóyè Street Ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ Lawafin Aba mixture kárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ní ẹgbà bẹ́ẹ̀. Lawafin Aba mixture ní ẹ̀rà ó ṣe wà ní powder ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara. ẹlòmíín wà tó bá jẹ́ kìrìsìtẹ́nì ó gbàdúrà àdúrà rẹ̀ ò gbà nǹkan kan ní ń di Ọlọ́run fún àwọn ìyá mi ní agbára àwọn àgbàlagbà àdúrà máa gbáwájú wọn kọjá ń gbà míì bọ́ọ̀ bá aráàánú gbà lọ́dọ̀ Ọlọ́run wọ́n dá àdúrà dúró ni wọ́n dá dúró bàbá wọ́n máa dá àdúrà dúró àfáà mi ti wọlé àdúrà ní ìsìn alúwà ó ti lé 6 months tí èè jẹun kò rí ìpadà o tọ́ba tún jáde náà máa bo lóúnjẹ ni o ẹlòmíì yìí ṣe torí kó lè bá àrọ́ náà wọlé àdúrà káyé ìwé lè yípadà ni kò yípadà àìmọye kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ tó wà lórí òkè tó náà kọ́ ni wípé àdúrà wọn ti kọjá àwọn ìyá ń gbé wọn ti gbọ́ wọlé bẹ́ẹ̀ náà ni egbòogi náà tí wọn ò bá rí nǹkan ńlá tó lè sílẹ̀kùn nírọ̀rùn kọ́ lọ́wọ́ sànù àbẹ́yẹn ti dúró nù ṣé wàá rí ọṣẹ olóru mẹ́ta hùn ọ̀rọ̀ wà ń bẹ̀ tó pọ̀ ọṣẹ olóru mẹ́ta hùn ìyàtọ̀ tiẹ̀ ni pé tá a máa fi pé kéèyàn ó lò ṣé ẹ̀rọ òun sábà máa tètè mú ọwọ́ béèyàn bá ń ṣera rẹ̀ kú lára èèyàn. téèyàn bá ń ṣera rẹ̀ kú lára rẹ̀. èèyàn máa ń ṣera rẹ̀. téèyàn máa ń ṣera yẹn ní bàbá. àtọ́pọ̀ ẹni sáwò. ẹ já o bàbá lọ́nà wo lèèyàn fi ń ṣera rẹ̀. ẹ ṣeun èèyàn máa ń ṣera rẹ̀ ọ̀nà tí èèyàn gbà ṣera rẹ̀ pọ̀ ju bí tí wọ́n fi ń ṣe lọ ẹ bá dọ́dọ̀ aláàfáà àbí wòlíì àbí pásítọ̀ kan àbí babaláwo kan tábà yẹ kí ọwọ́ ayé lèyí ṣùgbọ́n ẹni tí ń ṣera rẹ̀ ayé lòun náà wọn ò kì í ṣe pé wọn ò rí náà sí i tí wọ́n sì rí they are on the right track. òótọ́ ọ̀rọ̀ ni. so ayé kò sí lọ́rùn. bẹ́ẹ̀ ni ayé ló wà. ayé náà ló wà oníṣìṣẹ́ rẹ̀. ọ̀nà tí èèyàn máa ń gbà síra rẹ̀ wà. ẹ jẹ́ àkọ́kọ́ sọ èyí tí ó tètè yí àwọn èèyàn. lápèjúwe nísìn ebi ń pa ọ́. bẹ́ẹ̀ ni bàbá. ebi ń pa ọ́. bẹ́ẹ̀ ni. ọ̀rí ń tọ́ jẹ. tọ́ ọwọ́ tó wá ń lọ rèé ìrìn àjò tí ò sóúnjẹ lójú ọ̀nà bẹ́ẹ̀ bá fò sẹ́lẹ̀ tó dákú tàbí fẹsẹ̀ kan tó kú sẹ́mi pé òun ló ṣe rẹ̀. òun ló ṣe ra rẹ̀ bàbá. àwọn èèyàn súnmọ́ lápèjúwe wọ́n sọ fún ọ wípé kinní yìí kọ́lẹ́rà ni mo fi tàpéjúwe ni o. bẹ́ẹ̀ni èèwọ̀ ni. kọ́lẹ́rà ni àwọn àrùn onígbá méjì ni ló ti mú lágbájá yìí nígbà ó sì mú ìsídà kí ó gbé lọ ilé ìwòsàn tàbí kó wá oníṣègùn òbílẹ̀ tó dáńtọ́ tó mú oògùn ẹ̀ tó ti tọ́jú irú ẹ̀ rí ìwọ wá ní tọ́ Ọlọ́run orí mi o